Ìbà ẹ kábíyèsí alákòóso ayé àti ìtọ̀run. Atẹ́rẹrẹ kárí ayé bàbá funfun tí ń jẹ funfun tó mu funfun tó tún fi funfun ṣọlá kábíyèsí Elédùmarè. Adédoyin Kúkọ̀yí lórúkọ mi. Èmi lọmọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀mọ́lẹ̀ pọ̀pọ̀ ẹ̀kọ́ mímu ìkan ẹ̀mí. Ọmọ aládé mẹ́rìndínlógún. Èmi lọmọ àròbí ọmọ àtòrì. Ìkòdú ọ̀gá ẹ̀yin náà mọ̀ pé nílùú Ìkòdú kò sí alábàárù ọ̀gá ni gbogbo wọn. Ètò yín ètò tí ayé fẹ́, ètò tí Ọlọ́run ọba mi ṣàmì sí tó dẹ̀ fi òǹtẹ̀lù ní ètò Gbajúmọ̀ òun ni mo tún mú wá fún yín lénìí. Ẹ bá mi pé gbogbo àwọn tí wọ́n sí nítòsí pátápátá ẹ jẹ́ kó máa yé wọn pé Adédoyin ti gbé adùn dé, Adédoyin kọ́ ti gbé oyin dé, adùn àti oyin kò ní wọ́n nílé gbogbo wa pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè. Àlejò mi lórí ètò yìí ọmọdé tó ń ṣe nǹkan àgbà ni wọ́n. Ọmọdé tí ó jẹ́ pé wọ́n wò pé iṣẹ́ àwọn ò yàn láàyò, àwọn dẹ̀ fẹ́ kópa tó ní kìmì nínú òun ni wọ́n. Ẹ jẹ́ kí wọ́n máa wọlé bọ̀ torí pé kí ni wọ́n wá ṣe àfihàn ara wọn. Báwo ni ìrìn àjò tíátà yìí báwo ló ṣe bẹ̀rẹ̀ fún wọn? Ibo gan-an ni gbogbo òwe tí wọ́n kà, ọmọ bíbí ìlú wo ẹ wo gbogbo nǹkan tẹ́ bá fẹ́ mọ̀ ń pa wọn pátápátá. Wọ́n jẹ́ kó máa yé mi pé àwọn ti ṣetán láti jẹ́ kó yé yín. Ẹ jẹ́ ká wá bẹ̀rẹ̀ ètò yẹn ní kíákíá nítorí pé kí ni ó kì í pọ́pọ́ ẹ̀yin náà mọ̀ bá ṣe máa ń ṣe. Àlejò mi ẹ máa wọlé bọ̀ ẹ jẹ́ á bẹ̀rẹ̀ ètò ní pẹ́. Ẹ kú ọjọ́ mẹ́ta. Lọ́kọ̀ pẹ̀lú wa. Ṣàlàfíà ni. Àlàáfíà lọ. Àwọn ará ilé ń kọ́. Ṣẹ̀ṣẹ̀ ń lọ dáadáa. Inú mi dùn láti gbà yín lálejò lórí ètò Gbajúmọ̀ lénìí. Ẹ ṣé gan-an, inú mi dùn láti wà níbí lẹ́yìn. Wá ṣe. Ẹ dárúkọ yín fáwọn olólùfẹ́ yín kẹ́ ẹ kí wọn. Orúkọ mi ni Deyemi Okanlawon and actor ni mo jẹ́, actor níṣẹ́ mi, acting níṣẹ́ mi. Ó ti pẹ́ gan tí mo ti fẹ́ wá síbí, mo ti ń wo eré Gbajúmọ̀ all the time at home, you know. Èmi àti ìyàwó mi máa ń wo program yìí, so it's a pleasure to be here. Olúwa ṣeun, inú ìwé náà dùn láti gbà yín lálejò lẹ́ẹ̀kan sí. Mo fẹ́ kí ẹ sọ bí kékeré yín bó ṣe lọ. Ọmọ bíbí ìlú wo ni yín? Àwọn iléèwé wo dẹ̀ lẹ lọ? So Èkó la bí mi sí, ṣùgbọ́n Ogun State ní mọ́mí mi àti dáàdì mi ti wá. Abẹ́òkúta ni bàbá mi and Ilé-Ìṣàn Rẹ́mọ Ìjẹ̀bú ni màmá mi. Mo dàgbà s'Èkó. Primary school tí mo lọ, Taikeni Nursery and Primary School ní Ọ̀pẹ̀bí Ìkẹjà. Then secondary school ní International School tó wà ní University of Lagos. Nígbà tí mo lè ṣetán bẹ̀ as a science student. Mo lọ sí University of Lagos, also in Akoka. Mo dẹ̀ lọ kọ́ chemical engineering. Chemical engineering mo kọ́. Báwo wá ni ìyẹn ṣe ní ṣe pẹ̀lú iṣẹ́ tíátà? Níbo ni wọ́n ti rìn pàdé ara wọn? From bóyá bíi 5 years old ni mo ti ń act ní primary school. So every stage play tá bá ṣe, any eré tá bá ṣe, mo máa wà nínú ẹ̀. From nursery all the way to primary school, secondary school, then wá dìgbà kan ní university tí mo join àwọn group tó ń ṣe theatre, not àkọsí àwọn student theatre o, àwọn ẹni tí serious jù fáwọn àkọsí, you know, but because I was doing it for fun, mo wá. Ẹ jọ Deyemi, ẹ máa ṣàánú mi. Tẹ̀rí òyìnbó tẹ̀ ẹ̀ ṣe bí tẹ̀ ẹ̀ sọ bí ọ̀pẹ rẹ̀ èmi ò gbọ́ dáadáa. Ẹ sábà mi máa gé díẹ̀ kó bá lè yé mi, kó lè yé àwọn kan náà tí wọ́n wò wá ní. Okay, so a kàn ń ṣe ṣáá kàn ṣe pé ó wà very serious. A kò sọ pé ká máa, you know, passion wa ni. Kọ́tà nífẹ̀ẹ́ sí. Kọ́tà nífẹ̀ẹ́ sí. Nígbà tí mo wà university,
mo meet àwọn kan tó máa ń ṣe play and ó dẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí so mo máa bá wọn ṣe over the years mo dẹ̀ kúrò university mo wọ church kan Covenant Christian Center ó dẹ̀ ní stage drama department. Mo darapọ̀ mọ́ wọn bẹ́ẹ̀. Wọ́n á join wọn so you know most of my life drama ó jẹ́ nǹkan tí mo ṣe regularly so bó mo ṣe ń kàwé mo ṣe ń lọ ṣe drama mo lọ wá ṣe àwọn stage play. Nígbà tí ẹ wá pinnu wípé ẹ fẹ́ mú iṣẹ́ yìí ní òkúnkúndùn ìhà wo ni àwọn òbí yín kọ sí? Nígbà tí mo parí university nígbà tí mo ṣetán university mo. Ọdún wo lẹ ṣetán? 2005 mo ṣetán. Nígbà yìí mo máa ń bá mọ̀ sí ta bread ní campus because bread ní mọ̀ sí ṣe cake àti bread mo máa ń bá wọn ta bread lórí campus so mo dẹ̀ graduate wọ́n sọ pé ó dẹ̀ mọ̀ bread àti cake yìí tà dáadáa ó dẹ̀ wá join mi so mo lọ join wọn ní ibi iṣẹ́ wọn Bakers World mo dẹ̀ bá wọn ta cake. Ibẹ̀ náà mo ti realize pé mo mọ bó ṣe ń tajà so mo wá di ẹni tó ń tajà from company mọ́mí mo wá move sí ibòmí mo start business tèmi mo ṣiṣẹ́ ń bì kan mo ṣe but all the while mo yìí ṣe acting mi very actively 2013 ni mo wá rí pé ó ti di time tí mo máa ṣe yes acting full time. Ìhà wo làwọn òbí yín kọ sí? Àwọn òbí mi we are very supportive so anything tí mo fẹ́ ṣe wọ́n kàn máa ń jẹ́ kí n ṣe cause wá ṣàgbàdúrà pé anything tí máa ṣe pé ẹ má ṣe ẹsẹ̀ gbé kí n má ṣe ẹsẹ̀ gbé. Ipò wo lẹ wà nínú ẹbí? Èmi ni àkọ́bí ọkùnrin but mo lẹ́gbọ̀n kan tó jẹ́ bùrì so second born. Ipò kejì. Àmẹ́yìn làkọ́bí lọ́kùnrin. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Brade Yemi àwọn olólùfẹ́ yín wọ́n ní àwọn ní ìbéèrè táwọn fẹ́ bí yín. Àwọn tí wọ́n ń wò yín lóòrèkóòrè tí wọ́n ń gbádùn iṣẹ́ tẹ̀ ń ṣe àwọn tó fẹ́ kí yín wà ń bẹ̀ àwọn tí wọ́n dẹ̀ fẹ́ béèrè àwọn náà wà ń bẹ̀ abala yẹn la wá yà sọ́tọ̀ òun ni à ń pè ní ojú abẹ. Tó yá ká sojú abẹ ńkọ́? Yes, ẹ jẹ́ ká sojú abẹ ńkọ́. Orúkọ mi ni Ọláyẹmí Albert. Question mi wà fún Mr. Deyemi the actor. Nǹkan tí mo kàn fẹ́ mọ̀ is that kí ló dé tó jẹ́ pé English movie nìkan náà máa ń ṣe since tó ti jẹ́ pé ọmọ Yorùbá ni wọ́n ní láti máa kópa nínú Yorùbá movies unlike gbogbo English movies kan ti máa ń ṣe. Kí ló ṣẹlẹ̀ ṣé wọn kì í pè yín ni àbí ẹ̀yin lẹ ní interest láti máa ṣe tó fi máa jẹ́ pé gbogbo ìgbà inú English movies nìkan láti máa rí yín every time. So that's my question for you. Àwọn olólùfẹ́ yín. Very good question. Wọ́n ń pè mí. Wọ́n kì í pè wá. Mo máa ń sọ pé mo fẹ́ ṣe Yorùbá film, mo ṣe Yorùbá film. But last year 2016 ọ̀rẹ́ mi kan pè mí Ọlábọ̀dé Ọdẹ́yẹmí pé òun ní fíìmù kan tó fẹ́ kí n ṣe Agbẹ́gi the sculptor and wọ́n sọ kí wọ́n á ṣe fíìmù mo dẹ̀ mo bẹ́ mọ́ immediately mo dẹ̀ really enjoy time to spend lórí set so andrew ní fíìmù náà jáde. ẹ tí àwọn onígẹ̀ẹ́sì tẹ wá ṣe é tó tóbi mélòó gan. mi ò ló ń kà. bóyá since 2013 ó máa wọ bíi 50. àádọ́ta. Èwo wá ní èyí tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí jù tẹ́ máa ń rántí ní gbogbo ìgbà ní gbogbo àwọn ètò ti ṣe. wọ́n ní fíìmù kan tí mo ṣe kí n tó kúrò níbi iṣẹ́ láti wá act full time
Blink on pé film náà. In fact film yẹn ló really mú mi sí ìta and abẹ́ omi láti shoot some of the scenes. A gbé camera lọ sínú omi mo dẹ̀ jókòó sí inú swimming pool a dẹ̀ shoot àwọn scenes kan and gbogbo àwọn tó dẹ̀ rí all really like it. I fi sórí YouTube channel and a lot of people wọ́n tẹ́wọ́ gbà dáadáa. Ẹ jẹ́ àtúpadà síjú àgbẹ̀. Orúkọ mi Ọláníyì Tìámíyù, mo ń sọ̀rọ̀ láti Pàṣẹkẹ́ Abẹ́òkúta. Òṣèré tí mo nífẹ̀ẹ́ sí jù òun ni Deyemi the actor. Question fún mi fẹ́ béèrè pé most of our roles tó máa ń play àwọn obìnrin ló máa ń sọ̀rọ̀ òun bá ìṣèjọba ọtí. Ṣé mo fẹ́ béèrè pé ṣé kò ṣe ń rìn láì bí àbí àwọn roles tó fún nìyẹn? Ó yẹ ẹ̀dá wọn ló. Pastor ni mí o. Well, ó kọ̀ rí bẹ́ẹ̀ ni. Àwọn films tí mo ti ṣe ọmọ wọn máa ń ní romantic, àwọn à ń ṣe eré ìfẹ́. Lápò mo ti ṣe àwọn films tó pọ̀ bẹ́ẹ̀. So. Ṣé ó ní ipa kankan tí ẹ̀yin gẹ́gẹ́ bí Bọ̀dá Deyemi tí ẹ lè kó nínú eré? Àbí tí ẹ lè kó nínú eré? So òṣèré ni mí, so kò sí anything tí mo lè ṣe. Àmọ́ ó depend lórí àwọn tí mo bá ṣiṣẹ́ and mo ti kọ́ àwọn lessons kan, pé tí o máa ní very good director tó dá lórí set, then kò sí anything tí mo lè ṣe, anything tí director fẹ́ kí n ṣe, director tí mo trust iṣẹ́, kò sí anything tí mo lè ṣe. Ó dà, nǹkan mẹ́ta wo lẹ máa ń wò kí ẹ tó gbà láti kópa nínú eré? Story. Ìyẹn ìtàn. Ó ṣe pàtàkì. Tí bá ti ka ìtàn náà, tí bá dẹ̀ like it, màá sọ fún pé okay, that's number 1. Number 2, director. Olùdarí. Because òun ló máa mú ìtàn yẹn sí, ó máa mú wáyé. Is that correct? Ẹ gbà. Ìkẹta ni olóòtú, because ẹni náà ló máa hire gbogbo àwọn professionals tó máa ṣiṣẹ́ lórí set, and tí film kankan tí eré kankan tá a bá ń ṣe tó bá ní professionals lórí set, then kò sí ní ọmọ mi ti ẹ̀ gbádùn yín, ẹ̀yin òkúndùn owó ń ti yín. Mo lè má lówó kí n pe Bọ̀dá Deyemi wọ́n á wá àbẹ́ẹ̀ni wá. Adé ti ṣe rí o. Nítorí pé nǹkan tí mo really nífẹ̀ẹ́ sí lélẹ̀, so mo lè ṣe anything fún. So really kò ń ṣe owó ló ṣe pàtàkì. Kí èèyàn ṣáà ṣe iṣẹ́ tí èèyàn bá. Tó máa di àtẹ́wọ́gbà. Àtẹ́wọ́gbà, is that a legacy? Tó máa di àtẹ́wọ́gbà táwọn ayé máa nífẹ̀ẹ́ sí. Táwọn ayé máa nífẹ̀ẹ́ sí, yes. But èmi gan fẹ́ fi nǹkan sílẹ̀ tí màá ti lọ, my generations after, wọ́n máa lè wò pé ẹni báyìí ó ṣiṣẹ́ tó dáa. So nǹkan tó wà very important. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Bọ̀dá Deyemi Okanlawon, èmi ní ìdánilójú pé àwọn ìbéèrè tẹ́ bí wọ́n yìí wọ́n dá yín lóhùn dáadáa, torí ìtẹ́mi bí wọ́n náà inú mi dùn pé wọ́n dáhùn dáadáa. Tẹ́wáyì ní àwọn nǹkan míì tẹ́ fẹ́ bí wọ́n nípa iṣẹ́ wọn, nípa ara wọn, àǹfààní yẹn ó ti ṣí sílẹ̀ báyìí. Nọ́mbà kan àti àdírẹ́sì kan ó hàn ní ojú amóhùnmáwòrán yín lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó ní kẹ́ máa fi àwọn ìbéèrè kẹ́ máa fi ránṣẹ́ sí, pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè. Èmi mọ̀ pé iṣẹ́ tiwa ni láti bí wọ́n, iṣẹ́ tàwọn náà dẹ̀ ni láti dá yín lóhùn, nítorí pé ìgbádùn tiyín iṣẹ́ tiwa ni, àbí bẹ́ẹ̀ kọ́? Gbajúmọ̀ lètò, ètò ní Gbajúmọ̀. Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà? Orúkọ tèmi ni Olúwaṣeyẹ̀dùn aka Ẹ̀jànlá aka ọmọ tó ń sọ. Gbajúmọ̀ lètò, ètò ní Gbajúmọ̀.
kẹ́ máa wo Gbajúmọ̀ pẹ̀lú Doyin Kúkọ̀yí. Don't touch that dial. Deyemi, àyà mi tiẹ̀ wá ń já nítorí abala tá a fẹ́ wọ̀ yìí. Ẹ ní kí nìdí? Kí nìdí? Torí èmi gan fúnra mi ti lè kó mi lẹ́mìí sókè báyìí pẹ̀lú àwọn Gẹ̀ẹ́sì gbìgbìgbì tẹ́ ẹ̀ sọ. Wọ́n á wò pé báwo la ṣe fẹ́ rìn kọjá nú abala yìí. Kò dẹ̀ ṣe é má ṣe ni. Bẹ́ẹ̀ ni kò ṣe é má ṣe ni. Torí òun ni a fi máa ń dára wa lẹ́kọ̀ọ́ nípa àṣà, ìṣe àti èdè Yorùbá. Èmi máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pé kò ṣeé ṣe ká gbóyìnbó ju olóyìnbó lọ. Tá bá dé òkè òkun, àwọn tí wọ́n wá láti ìlú Jámánì, tí wọ́n wá láti ìlú Faransé, tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀, èdè wọn kọ́ ni wọ́n máa ń lò. Ṣé wọ́n ń lo Gẹ̀ẹ́sì? Èdè wọn ni. Kí ló dé táwa náà ò ṣe tiwa? Ká gbé àṣà wa, ká gbé lárugẹ. Ìdí tí a fi gbé abala yìí kalẹ̀ òun nìyí. Torí a fẹ́ kí àṣà, ìṣe àti èdè Yorùbá a fẹ́ kó parẹ́. Kò yẹ kó parẹ́? Kò yẹ kó parẹ́. Kò yẹ kó parẹ́. Ìṣe. Abala ṣó láyà òun ni èmi àti yín la fẹ́ wọ báyìí. Mo láyà. Ẹ láyà kí má tiẹ̀ bí yín. Ẹ pàtẹ́wọ́, ẹ kọ́kọ́ tiẹ̀ pàtẹ́wọ́ fúnra yín pé ẹ dá mi lóhùn. Yẹ́rí ṣùkú tó wà ní iwájú mi àti ìbéèrè 10 ló wà náà. 3 péré lẹ ní àǹfààní àti mú. Ṣó ti yá? Ó ti yá. Èyí mú mẹ́tẹ̀ẹ̀ta ń sìn. Bẹ́ẹ̀ ẹ mú pa. Èmi á kà fún yín láì gbowó lọ́wọ́ yín, ìyẹn fọkàn yín balẹ̀. Ìbéèrè ìkejì tó jẹ́ àkọ́kọ́. Irúfẹ́ ènìyàn wo ni Yorùbá ń pè ní Kúrúnmí? Mo lè mọ ọmọkùnrin o. Wọ́n bá ní Kúrúnmí, wọ́n bá ní Ìkúrúnmí, òun ni Kúrúnmí. Ìkúrúnmí òun ni àpèjá. Tí wọ́n bá ní Kòsọ́kọ́, Òkú mọ́, Ikú kọ̀ yìí, irú ọmọ wo ni wọ́n pè é? Kúrúnmí. Dúró sí mí, ayé dùn, ayé làgbé, irú ọmọ wo ni wọ́n pè é? Mo mọ bá ṣe. Èèyàn òkú mọ́. Tó bá ní kò kú mọ́, tó bá pèèyàn ní ayé làgbé, ayé dùn, irú ọmọ wo? Dúró sí mí. Kí n answer ìbéèrè yẹn. Mo. Àbíkú ni wọ́n ń pe bẹ́ẹ̀ ni. Àbíkú. Mo dẹ̀ tì. Ìbéèrè kẹwàá tó jẹ́ ìkejì. Ẹ dárúkọ oríṣi ṣẹ̀kẹ̀rẹ̀ méjì tó wà. Mo tẹ̀ mọ́ ẹ. Ẹ ṣáà mọ̀ ṣẹ̀kẹ̀rẹ̀. Mo mọ̀ ṣẹ̀kẹ̀rẹ̀. Àmọ́ ẹ mọ orúkọ wọn. Mo tẹ̀ mọ̀ pé wọ́n ní oríṣi méjì. Ìyá Ajé àti Emele Ayé. Ìyá Ajé àti Emele Ayé. Mo ti mọ̀ sí. Ìbéèrè àkọ́kọ́ tó wá jẹ́ ìkẹta. Ìgbà tẹ́ ẹ̀ tí ẹ mọ àwọn orúkọ, báwo lẹ ṣe fẹ́ mọ̀ ìta fẹ́ pé? Torí wọ́n ní kí ni ìyàtọ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ méjèèjì, ìyẹn Ìyá Ajé àti Emele Ayé. Kíkà tí ẹ máa kúkú gbára wa lákòókò. Ìyàtọ̀ tó wà láàrin wọn ni pé akèrègbè ńlá òun ni wọ́n fi ṣe Ìyá Ajé. Àmọ́ akèrègbè kékeré òun ni wọ́n fi ṣe Emele Ayé. Tẹ́tí mọ̀, ẹ ṣáà ti mọ orúkọ ṣẹ̀kẹ̀rẹ̀ méjì tó wà. Ìyá Ajé àti Emele Ayé. Ìyàtọ̀ tó dẹ̀ wà láàrin wọn ni pé akèrègbè ńlá ìyẹn ni wọ́n fi ṣe Ìyá Ajé. Akèrègbè ní Calabash. Bẹ́ẹ̀ni, òun ni wọ́n fi ṣe Ìyá Ajé. Kékeré ẹ̀ òun ni wọ́n fi ṣe Emele Ayé. Mo ti mọ̀ sí. Ẹ ti mọ̀ báyìí ní ìsìn, àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Gbajúmọ̀ lètò, ètò ní Gbajúmọ̀. Bọ́dá Deyemi, ẹni tó bá ti máa ń kópa
bíi ká ṣe lọ́mọbìnrin ká ń ṣe mọ́ àbí bákan bákan ń tọ̀hún láti gbádùn ijó ní jíjó bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ni. Ṣé nífẹ̀ẹ́ àti máa jó? Mo nífẹ̀ẹ́ àti máa jó. Tí ẹ bá sí ní ibi tẹ́ ti ń ṣeré, kí ni nǹkan tẹ́ máa ń nífẹ̀ẹ́ láti ṣe? Mo máa ń kàwé gan-an. Mo máa ń ka oríṣiríṣi script ìtàn tó bá send mo máa ń farabalẹ̀ ka. Mo máa ń wo àwọn eré tá máa ń ṣe. In fact, mo máa ń wo Yorùbá film. Láti lè fi kọ́ ẹ̀kọ́ mẹ́kọ̀ọ́. Nǹkan exactly. Nǹkan wà bẹ́ẹ̀. Ìyàwó yín ṣe òṣèré tíátà náà? Kí ló dé? Wọn ò nífẹ̀ẹ́ sí ni àbẹ́yìn lẹ gbà wọ́n láyè? Nígbà tá a máa kọ́kọ́ meet ara wa, iṣẹ́ ká máa tajà la méjèèjì ń ṣe. And ó jẹ́ junior mi ní university. Chemical engineering lòun náà dẹ̀ study. So èmi mo wá lọ bá pé kí ni fíìmù yìí ó rí lè wù mí. Ó dẹ̀ sọ pé anything tó bá fẹ́ ṣe fún un máa wà lẹ́yìn. A ti tó ọdún 4 ní January. Ẹ̀yin náà fún náà ni. Àmín. Ẹ jẹ́ ká wá padà lọ sí abala gbajúmọ̀ ìjó nítorí pé kí ni mo fẹ́ pè ní níjà àjò. Ẹ jẹ́ kí mi àti ká tó fẹsẹ̀ rájò ká tí ẹ̀wẹ́ tó lè dùn. Tó ti yá. Ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ àwọn tó ń wo program. Adéyẹmí ti lẹ́nu. Ó yá ká padà sí ìbéèrè. Ẹ sá. Ẹ gbà pé mo là yá bẹ́ẹ̀. Mo gbà. Mo ti máa mú wọn. Ijó ta jó tọ́ sí yẹn, ijó ta yẹn tó kọ. A máa gbà yẹn. Ó yá. Ṣínà Peters. Kí ni wọ́n pe àkọlé ẹ̀? Àkọlé ṣé kò ń ṣe ace? Ẹ̀yin ni kẹjẹ, èmi mú bèrè ìbéèrè ẹ̀yin ni kẹjẹ dáhùn. Ace ni. Tó dá yín lójú. Ó dá mi lójú. Ọ̀gá aṣáàdùpẹ́ ní ìbéèrè 4 wọ́n gbẹ yọkun olúwa ṣe. Adéyẹmí òun ni ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ ṣe rí òǹfà ọ̀nà fún ipò gbà wá láyè. Bẹ́ẹ̀ ṣe ń wò mí iṣẹ́ mo tún mọ nǹkan tí mo sọ. Àwọn ọmọ tí mo ń yóò dá kí ni mo sọ. Pé òun yìí ká ìwà ń bí kí n máa sọ̀rọ̀ ṣùgbọ́n àkókò sí. Àkókò gbà. Inú mi dùn ẹ gbà. Ẹ wà ní lọ ní ọwọ́ òfo láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò gbajúmọ̀ iléeṣẹ́ wa April Ventures Limited wọ́n ní ká fún yín lẹ́bùn. Ẹ̀bùn tún wá láti iléeṣẹ́ Dúpẹ́ Cosmetics ìyẹn tí gbogbo èèyàn mọ̀ sí alájà ṣàìṣàì àwọn náà wọ́n ní ká fún yín lẹ́bùn. MTN náà wọn ò gbẹ́yìn bẹ́ẹ̀ o wọ́n ní àwọn nífẹ̀ẹ́ yín pé nígbà tẹ́ bá wá sórí ètò nǹkan ká fún yín lẹ́bùn. Ó yẹ dúpẹ́ lọ́wọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ ṣé gan-an fún gbogbo àwọn gifts yìí ẹ ṣé gan-an. Ilé-iṣẹ́ yìí ò ní jóná o. Bẹ́ẹ̀ tí ẹ mọ àdúrà kankan ṣe yíwá ẹ mọ̀ pé ilé-iṣẹ́ wọn gbọ́dọ̀ jóná. Ẹ ṣé gan-an. Adúpẹ́ lọ́dọ̀ náà. Ọ̀rọ̀ ìyànjú ìmọ̀ràn wo lẹ ní fún àwọn tí wọ́n ń wò yìí gẹ́gẹ́ bí àwòrán? Mo fẹ́ kí wọ́n mọ̀ pé ní ohun gbogbo pé Ọlọ́run ló jẹ́ pàtàkì láyé yìí.
anything tá bá fẹ́ ṣe ká always make sure pé exactly ká fi ti Ọlọ́run síwájú because mo fẹ́ sọ nìyẹn kò dẹ̀ sí anything else. Òun ni bọ̀dá Deyemi ni wọ́n ti sọ yẹn ní gbogbo ìgbésẹ̀ tá a bá fẹ́ gbé ní gbogbo nǹkan tá a bá fẹ́ dáwọ́lé ẹ jẹ́ ká fi ti Ọlọ́run ní ọba òkè ọba rínú ròde bàbá tó ju gbogbo bàbá lọ ẹ jẹ́ ká fi tiẹ̀ ká fi síwájú tá a bá ti lè ṣe yẹn gbogbo ibi tá a bá fẹ́ dé ẹ wò ó máa lọ ní sẹ̀lẹ́ńgẹ́ bá ṣe fẹ́ ni. Níbí báyìí ni a máa fi àdàgbà ètò tèmi rọ̀ sí ohun ni ká jẹrọ pẹ́ lẹ́nu bí mo ṣe sọ lẹ́ẹ̀kan àmọ́ òfò ọ̀nà fún kò gbà wá láyè. Adédoyin Kúkọ̀yí ló fẹ́ máa dágbére fún yín pé ayọ̀ àti ìdùnnú tí mo fẹ́ fi yín sílẹ̀ ní pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè òun náà ni màá tún bá yín nígbà míì tá a bá tún mú ètò yín ètò gbajúmọ̀ wá sí ojú àmóhùnmáwòrán yín kó tó wá dìgbà yẹn náà kọ́